a ní ewé àtò o ní ewé àtò nìyẹn. àtò bẹ́ẹ̀ ni. èyí tó tẹ́ gbẹgbẹ yẹn àbí. ewé àtò nìyẹn ẹ wo ewé tàgìrì lélẹ́yìn. so àwọn ewé yìí àfi ká nílẹ̀ pé ewé tàgìrì tí mo sọ bẹ́ẹ̀ ń sìn tí ọmọ bá ní ìgbóná ọmọ yẹn bá ń gbóná gan ẹ rí i pé láyé ìgbà tó máa ń gbóná ní ẹ̀rọ bí tútù lórí kẹ́ ẹ má rọ bí tútù lọ́mọ lórí o tó máa ti ń gbóná tó máa ti lè rọ bí tútù lórí ọmọ yẹn máa ní convulsion. gírì. ó máa ní gírì so tó máa ti ń gbóná omi tó bá lọ́wọ́rọ́ òun lè máa fi ṣọ́ra fún. warm water láti fi ń ṣọ́ra fún kò ní ara yẹn á wálẹ̀ because pé ń gbóná yẹn ìtumọ̀ yẹn ni wípé òtútù ń mu nínú. Ọlọ́run dá ara wa tí inú tó bá ti ń gbóná ara máa tutù tí inú bá ti tutù ara máa gbóná ara tó gbóná yẹn ń try láti fight against ẹ ni wọ́n tó inú ẹ̀ wá tutù ẹ̀ tó wá mú mi tutù agbọ̀n lórí tó padà ń gbóná ó máa ní convulsion. Alore TV. Alore TV. So àwa ní ewé tàgìrì yẹn tó bá ti ewé tàgìrì yẹn a ti ṣe pẹ̀lú ọṣẹ. ewé tàgìrì. wọ́n á ṣe pẹ̀lú ọṣẹ wọ́n á fi wẹ̀ fún ọmọ náà wọ́n á fi ẹ̀fọ́ ìfọwọ́ ọmọ yẹn pẹ̀lú omi tó bá lọ́wọ́rọ́ ààrẹ á balẹ̀ nítorí pé ẹ̀rọ òun ni ti gbìn ààrẹ á balẹ̀ tó bí ṣe ẹ̀rí àwọn tó bí ń ṣe àwọn iṣẹ́ wa lè tàbí gbé ń lọ. ilẹ̀ ti ń lọ. tó di èsì àwọn tàbí gbé ń lọ ni àwọn ẹ̀rọ nìyẹn. ẹ̀rọ tó máa fi lọ àwọn nǹkan yẹn ẹ̀rí pé iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ó ti kọjá bẹ́ẹ̀ ó ti kúrò lórí yàrá kan àwọn tó máa ṣá egbò yẹn òwúrọ̀ ẹ bá wò tá a ṣe kalẹ̀ yìí tẹ̀ ń wò yìí ń sìn ovum lélẹ̀ àwọn ewé kan wà àwọn ìgbò kan àti pé ó tutù kò lè ṣe é lọ tó bá fẹ́ lo ovum yẹn a lè fi ságbẹ́ eléyìí bẹ́ẹ̀ ni ovum ni tó ń lo iná. bó lè ti fabricate eléyìí nàìjíríà bí náà ni o. nàìjíríà ló ṣe tó pé a lè fi ṣe tó pé ó máa gbẹ tó bá fẹ́ ṣe ewé kó gbẹ a lè fi ságbẹ́ tó ti yé sìn so ewé ìgbìmọ̀ ti kúrò ní pé tó bá sá ewé sínú òòrùn kí ṣíṣe máa bà lé lórí kó tó wá lọ kó àìsàn míì rọyàn ṣùgbọ́n eléyìí sí báyìí. máa bọ̀ nílé iṣẹ́ bàbá aládò táwa nọ́mbà 4 bàbá aládò close ọpẹ́ olúwa ìta ọ̀sẹ̀ ìwọ tó bá ní kùdìẹ̀kùdìẹ̀ ní àgọ́ ara nípa ó fẹ́ tọ́jú ara ẹ nípa ewé àti egbò ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá aládò ní nọ́mbà 4 bàbá aládò close ọpẹ́ olúwa ìta ọ̀sẹ̀ nílùú Abẹ́òkúta Ògùn state ní Nàìjíríà. nọ́mbà yìí kọ́ 08028121088 08028121088.